أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Bismillahirrahmanirrahim. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba. A ó tún máa bára wa sọ̀rọ̀ lénìí láti tún tara wa jí pẹ̀lú àkọlé ọ̀rọ̀ tí a pè ní ìmáṣe ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah àti ìṣe ẹ̀tọ́ àwọn ọmọnìyàn àti àwọn ẹ̀dá rẹ̀. Òun náà ni pàtàkì níta ń pè ní ìpáyà Ọlọ́run Ọba at-taqwa. Okokula ẹ̀tọ́ Ọlọ́run, okokul ibad àti ẹ̀tọ́ ẹ̀dá rẹ̀. At-taqwa ìjẹ́nire tàbí olùpáyà Ọlọ́run Ọba. Nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba nínú Al-Qur'an orí kejì ẹsẹ̀ ìkejìlélógún Ọlọ́run Ọba ní kí ya ayyuhan nasu ubudu rabbakumul ladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun. Ìyẹn ni pé ẹ̀yin ọmọ ènìyàn ẹ páyà Ọlọ́run Ọba yín, ọba tó dá yín tó sì tún ṣẹ̀dá àwọn tó ń bẹ síwájú yín kí ẹ lè bá di ẹni ire, ẹni tó ń páyà Ọlọ́run Ọba. Áyà tí a kà òun ni àkọ́kọ́ òfin Ọlọ́run Ọba nínú Al-Qur'an. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti sọ pé ẹ̀yin ọmọ ènìyàn, ó túmọ̀ sí pé àṣẹ yìí, àṣẹ láti sin Ọlọ́run Ọba, à ń darí rẹ̀ sí ọmọ ẹ̀dá ènìyàn ni, kì í ṣe pé bóyá àwọn Lárúbáwá nìkan. Lóyìí tó ń fi hàn wá wípé ẹ̀sìn Islam láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ wá ẹ̀sìn gbogbo àgbáńlá ayé ni. Ọmọ ẹ̀dá ènìyàn wọn a máa tì gbọ̀ngbọ̀n láti ṣe nǹkan bóyá nítorí ìfẹ́ tí wọ́n ní nǹkan sí nǹkan náà àbí nítorí ìbẹ̀rù. Nínú àyà yìí àpẹẹrẹ méjèèjì la rí. Àpẹẹrẹ pé ká ṣe nǹkan nítorí ìfẹ́ tàbí ká ṣe nǹkan nítorí ìpáyà Ọlọ́run Ọba. Nígbà míì ìfẹ́ ó máa ń jẹyọ látara ẹwà tàbí kó jẹyọ látara ìmọ̀sílára tá a ní bóyá nípa dáadáa tẹ́ni náà ṣe fún wa. Ọ̀nà méjèèjì ló ń gbà wáyé, ṣùgbọ́n Ọlọ́run Ọba, ọba Allah, ọba tí ó rẹwà jùlọ ni, òun sì ní orísun gbogbo ẹwà pátápátá. Ara àpẹẹrẹ ẹwà Ọlọ́run Ọba òun náà ni wípé ó dẹ́ẹ̀dẹ́ èèyàn láti bí ilẹ̀ pẹpẹ, láti bí àjẹ́ nǹkan, ó wá bẹ̀rẹ̀ sí ní gbé wa, ó ń fún wa ní dàgbàsókè lọ títí tá a fi wá dẹni tó pé pérépéré, tá a fi dẹni tó dépò gíga. Ìmọ̀sílára pé Ọlọ́run Ọba ó pa wá láṣẹ, ó pè wá sí tó yẹ yí pé Ọlọ́run Ọba yín, ọba tó dá yín àtàwọn bàbá yín. Àpòlà gbólóhùn yìí Ọlọ́run ní òun lòún dá wa, lòún dá àwọn bàbá wa. Ó wá pè wá sí pé ká wá jọ́sìn nítorí pé ká lè bá dẹni ire. Eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ká gbìyànjú ká ta kété sí pé ká máa ṣe ohun tí kò ní tẹ́ Ọlọ́run lọ́rùn, àbí ká máa ṣe nǹkan tí ò ní tẹ́ ọmọnìyàn lọ́rùn, tí ò ní tẹ́ ẹ̀dá Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba dá tí ò ní tẹ́ lọ́rùn. A gbọ́dọ̀ ṣe nǹkan tí ó máa bí Ọlọ́run nínú sí wa, tàbí ká máa ṣe nǹkan tí ó máa mú ìbínú ọmọnìyàn tí Ọlọ́run Ọba dá wa. Ẹnikẹ́ni tó bá gbọ́ Ọlọ́run Ọba gẹ́gẹ́ bí ọba adẹ́dá rẹ̀ tó sì gbà pé Ọlọ́run Ọba òun lọ́ba tó ń pèsè ìjẹ ìmu fún irú ẹni bẹ́ẹ̀, kò tún gbọ́dọ̀ máa wo ibòmíì tàbí kó máa wo oore tọ́lọ́run Ọba ṣe fún ẹ̀dá Ọlọ́run míì nítorí kòkòrò sí ọ̀rọ̀ tọ́lọ́run Ọba ṣe fún wọn. Kò gbọ́dọ̀ sì tún gbìyànjú láti má ṣòótọ́ sọ́mọlàkejì rẹ̀. Ó sì gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú àlàáfíà pẹ̀lú gbogbo ọmọ ènìyàn pátápátá. Àwọn tó jẹ́ ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n gbégbé ayé wọn nítorí Ọlọ́run Ọba. Àlàáfíà tó jọba nígbà ayé tiwọn, àlàáfíà tí ò láfiwé ni, tí ò lẹ́gbẹ́ ni. Nínú Al-Qur'an Ọlọ́run Ọba sọ nípa oore tó ṣe fún àwọn ẹni ṣáájú. Ọlọ́run Ọba ní ẹ rántí ojú rere àwọ Ọlọ́run Ọba sí àwọn ọmọ Bani Israila nígbà tá a gba májẹ̀mú lọ́wọ́ wọn pé ẹ̀yin ọmọ Bani Israila ẹ gbọ́dọ̀ sí nǹkan mí yàtọ̀ sọ́lọ́run Ọba o. Ẹ sì máa ṣe dáadáa sáwọn òbí yín, ẹ máa ṣe dáadáa sáwọn àbátan, ẹ máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn àtàwọn aláìní. Ẹ sì máa sọ̀rọ̀ rere, ọ̀rọ̀ tó dáa ní kẹ́ ẹ máa sọ fáwọn èèyàn. Ẹ máa gbérun dúró, ẹ máa san sàká. Ṣùgbọ́n ọ̀pọ̀ nínú yín ló gbẹ́rù gbórí níta ìgbọràn nítorí pé wọ́n ṣàìgbọràn sọ́lọ́run Ọba, bí ó tẹ̀ jẹ́ pé àwọn bá péréte nínú wọn wọ́n ṣe dáadáa. Nínú Suratul Baqara Al-Qur'an orí kejì ẹsẹ̀ 84 ibẹ̀ ni àyà yìí wà. Nínú àyà yìí àti ní àwọn míì nínú Al-Qur'an bọ́rọ̀ yìí ṣètò tẹ̀léra wọn ní ṣíṣẹ̀ ń tẹ̀lé yìí, bẹ́ẹ̀ náà ní pàtàkì wọ́n ṣe wà. Àkọ́kọ́
òun náà ni ìsìn Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo, òun la kọ́kọ́ mẹ́nubà. Lẹ́yìn náà la sọ kí ni ojúṣe wa sí ọmọnìyàn. Ni Ọlọ́run wá pín àwọn ọmọ ẹ̀dá ènìyàn yìí, Ọlọ́run wá pín wọn sí méjì. Alákọ̀ọ́kọ́ àwọn tó jẹ́ ṣe yí pé ẹ̀tọ́ wa ń bẹ lọ́wọ́ wọn láti tọ́jú wọn. Ẹlẹ́ẹ̀kejì ló jẹ́ pé àwọn tá à ń ṣe dáadáa sí ní tìtọrẹ àánú. Àwọn ìpele àkọ́kọ́ tọ́lọ́run bá dárúkọ yìí, Ọlọ́run dárúkọ wọn nítorí pé ìwọ ni ojúṣe tá a ní sí wọn, ìwọ ni lórí wa, gbèsè ní fún wa tá a gbọ́dọ̀ san láwọn tọ́lọ́run kọ́kọ́ dárúkọ yìí. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ṣe yí pé kákàn tọ́jú wọn ní tìtọrẹ àánú ni Ọlọ́run dárúkọ wọn nítorí pé ibi tí Ọlọ́run ọba fi wọ́n sí ó wà ní ìpele kejì sí àwọn ẹni àkọ́kọ́ ni, ló fi jẹ́ ṣe pé ìtọrẹ àánú ni tiwọn, ṣùgbọ́n ìwọ òun náà ni ti alákọ̀ọ́kọ́. Ètò wa parí rẹ̀ òun náà ni ìgbọ́ràn sí Ọlọ́run ọba lẹ́nu, tó jẹ́ ṣe pé òun náà sì ni èyí tó pàtàkì jùlọ nínú gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ọba tó mẹ́nubà yẹn. A mú wa ní dàgbàsókè níwájú Ọlọ́run ọba. Nígbà náà a wà mọ̀ wípé ìwọ ni fún wa láti ṣe àwọn ojúṣe yìí. Nínú àrọ́bọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì sọ pé agbárọ̀bá náà wà látẹnu Abu Hurairah radiyallahu anhu, ó ní mùsùlùmí kan ọmọ àyà ló jẹ́ sí mùsùlùmí kejì, kò gbọ́dọ̀ rẹ́jẹ, kò gbọ́dọ̀ parọ́ fún, kò gbọ́dọ̀ tàn jẹ. Ẹ̀jẹ̀ mùsùlùmí kan, ipò mùsùlùmí kan nítọ́lá, ọ̀rọ̀ rẹ̀ èèwọ̀ ni fún mùsùlùmí kejì láti fi aburú kan. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n á fọwọ́ tọ́ka sí ọkàn yàn pé ìpáyọ̀ Ọlọ́run ọba ibi ìlú wa, at-taqwa hahuna, ìpáyọ̀ Ọlọ́run ọba níbi ìlú wa. Eléyìí wọ́n ní ó tó láburú pé kí mùsùlùmí kan kó fojú yẹpẹrẹ mùsùlùmí tó jẹ́ ọmọlàkejì rẹ̀. Eléyìí ó wà nù Jami' Tirmizi. Bákan náà àrọ́bá kan náà tún jáde wá látẹnu òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí Abu Dar tó gbà wá. Ó ní Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ìpáyọ̀ Ọlọ́run ọba o ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ sì máa fi dáadáa rọ́pò aburú. Ẹ máa fi dáadáa, ẹ máa hùwà rere kẹ́ ẹ fi máa pa aburú rẹ́. Ẹ sì máa ṣe dáadáa sí gbogbo àwọn ènìyàn. Ẹ níwà rere sáwọn èèyàn. Àdísì eléyìí náà inú Jami' Tirmizi òun náà láti mú wá. Ìsáà tí a ṣe lérí rẹ̀ alayhi salatu wa salam sọ wípé ẹwà tí ó ń bẹ nínú ìdàgbàsókè ẹ̀mí fún ọmọnìyàn òun ni pé kọ́mọnìyàn ó rìnrìn àjò dáadáa ní ti pátápátá títí dópin ìgbésí ayé rẹ̀, kó máa rìnrìn àjò ẹni rẹ̀ olùpáyọ̀ Ọlọ́run ọba. Irú ìwà báyìí òun náà ni ó dẹ̀ máa mú kí ẹwà tó dáa kó máa jẹ jáde ní lára ọmọ ẹ̀dá ènìyàn. Òun ni ó fún wa ní ẹwà ní ti ìdàgbàsókè ẹ̀mí. Mẹ́sà tí a ti lórí wọn tẹ̀síwájú, wọn sọ fún wa yìí pé láti lè jẹ́ pé ká dẹni rere níwájú Ọlọ́run ọba, ó ṣe pàtàkì fún wa láti gbìyànjú láti kóra wa níjànú kúrò nínú gbogbo àwọn nǹkan tó fojú hàn ní àìdá nílànà ẹ̀ṣẹ̀ táwa náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ eléyìí ẹ̀ṣẹ̀ tó kàn kọ́ ẹ̀ṣẹ̀ tó dọ̀tí ni, bí ìwà àgbèrè, olè jíjà, ìjẹ nǹkan ní nǹkan mọ́tẹni, ìmáa hùwà ìgbéraga, ìmáa ṣàbòsí, ìmáa ṣahun, àti oríṣiríṣi àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ tó jẹ́ ṣe pé ó lè sọ yẹn dẹni yẹpẹrẹ. Àwọn ìṣe tó máa ń dójú tìyàn, ìṣe tó ń kàn yàn lábùkù, ká gbìyànjú ká jìnnà sí, ká sì mú ìwọ ọmọlúàbí ká mú lò. Nígbà tí wọ́n tún ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí àti pàtàkì rẹ̀ àti pàtàkì tákùwà nítẹ̀síwájú sí, wọ́n sọ fún wa wípé pàtàkì ìwásáyé Imam Mahdi alayhi salatu wa salam òun náà ni wípé Ọlọ́run ọba, ìdí tí Ọlọ́run ọba fi yàn wọ́n òun ni wípé kí àwọn lè wá tún sílẹ̀kùn pápá ìbẹ̀rù Ọlọ́run ọba tá a pè ní tákùwà, nítorí pé ó ti ṣòfò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún wá gbìyànjú láti wá pa àwọn èèyàn sójú pọ̀nà ní tá à ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ọba. Mẹ́sàlá tí a ṣe lérí alayhi salatu wa salam, wọ́n sọ fún wa yìí pé kò tó fún ọmọ ẹ̀dá ènìyàn láti sọ pé òun jẹ́ ni ire, nítorí pé bóyá kò fi ẹ̀tọ́ ọmọnìyàn kò fi dùn wọ́n, tàbí kò tiẹ̀ jàǹbá èèyàn, kò jalè, kò hùwà ọ̀daràn, kò ṣàgbèrè níwájú àwọn tó jẹ́ ni ire níwájú Ọlọ́run ọba. Ẹni tó bá ń sọ̀rọ̀ eléyìí bí ìgbà wọn kàn máa fi ṣe ẹni pé torí pé èèyàn ṣe gbogbo àwọn nǹkan aburú yìí nípa pé wọ́n ń sá fún àwọn orú nǹkan yẹn, kò túmọ̀ sí wípé bóyá ìyẹn ló mọ di ẹni tó páyọ̀ Ọlọ́run ọba lójú àwọn tó mọ kí là ń pè ní ìpáyọ̀ Ọlọ́run ọba. Ìpáyọ̀ Ọlọ́run ọba ó túmọ̀ sí pé kí èèyàn máa ṣojúṣe rẹ̀ sọ́mọnìyàn, kó sì ṣòótọ́ nípa ìjọsìn rẹ̀, ìsìn rẹ̀ sí Ọlọ́run ọba níbi Ọlọ́run ọba bó ṣe gbé kalẹ̀, kó sì ṣe tán láti fẹ̀mí rẹ̀ jìn pátápátá fún Ọlọ́run ọba. Ká rántí pé à ń fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìyẹn kọ́ ni iṣẹ́ rẹ̀. Àfi kó jẹ́ ṣe pé nígbà tá a bá fẹ̀ṣẹ̀ sílẹ̀ a tún wá fi iṣẹ́ rẹ̀ tọ́ yútó. Eléyìí sì ni pàápàá ní tá à ń pè ní tákùwà ìbẹ̀rù Ọlọ́run ọba. Eléyìí sì ni pàápàá
ìdí tí a fi ń gba àwẹ̀ Ramadan kí Ọlọ́run aláàánú jùlọ kó ràn wá lọ́wọ́ láti lè máa pé àwọn ojúṣe wa sọ́lọ́run ọba àti àwọn ẹ̀dá Ọlọ́run ọba tí Ọlọ́run ọba dá. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.